gbàgbé ẹni tó dá ọ sílẹ̀ ayé kábíyọ̀ òmò sí àtúnfara ti bí òkè Adéọlá Olúṣà o mo ní o mọ̀mọ́ bínú pé mo pè ọ́ lò orúkọ ṣe bórúkọ náà là ń pè ládéládé n ò kúkú pérí rẹ níbi rẹ ni mo bọ́ ọ mú wá aya bàbá mi Rótìmí Williams Olúṣà yèyé tọ̀mí wá yèyé Victor mo kí ọ kú ọdún mo kí ọ kú ìyèdún kì í ṣe mímọ̀ ṣe rẹ kì í ṣagbára rẹ ọmọ wọn nílò ọ̀ràngún ni mò ń perí òkú ayájọ́ ọjọ́ ìbí rẹ ò ní o mo láṣẹ yìí sàmọ́dún ọdún ayọ̀ ló mọ̀ ọ́ bá wọn ṣe mo Ọmọlẹ́wà Chanter lórúkọ tèmi. Adéọlá o ilé ló bá wà ní owó dé ìyàrá ló bá wà ní owó dẹ̀dẹ̀ ẹ̀kúlé ló bá wà kó wọ̀ kankan ilé o yèyé Rótìmí aya bàbá mi Williams Olúṣà ni mò ń perí lọ́wọ́lọ́wọ́ ọ̀kan gbòógì lára òṣìṣẹ́ Elizabeth Positive Women Initiative ló pàdọ́ta ọdún lórí ilẹ̀ ayé obìnrin takuntakun ni ọ́ ọ̀kan lára ọmọ ẹgbẹ́ Positive Women Empowerment lábẹ́ aláṣẹ àtolùdarí àgbà pátápátá Mrs. Bukayomi Animasahun mo ló kú ọdún okú ìyèdún happy birthday to you ṣe bí aláṣẹ náà ló rán mi níṣẹ́ ìyá aláàánú tó ń ṣàánú fọmọdé tó ń ṣàánú fàgbàlagbà ni aláṣẹ àtolùdarí Positive Women Empowerment ló rán mi wá Mrs. Tọ́lá Animasahun ó ní kí ọ tọ́látọ́lá kí n kí ọ tìyìtìyì kí n kí ọ tẹ̀yẹtẹ̀yẹ ó ní bó tí wọ́n sọdún èyí tán ó mọ sàmọ́dún ni lọ́lá ọlọ́run ọba ó ní kó o gbó bí olúgbógbó tìrì gbó kó o gbó kó o tọ́ kó o má ṣe dòkú nílé ayé. Adéọlá Olúṣà o ọmọ wọn nílà ọ̀ràngún ni mò ń perí lọ́wọ́lọ́wọ́ òkú àyájọ́ ọjọ́ ìbí rẹ ò ní kórí jẹ́ ọpẹ́ láyé kó o dàgbà kó o dògbó kó o jẹun ọmọ. Mrs. Tọ́lá Animasahun ló tún fi ohùn sí mi lẹ́nu lónìí délé bàbá tó bí ọlọ́mọ sí láọ̀ràngún ní ṣe lé àwọn bàbá rẹ̀. Adéọlá o mo ní mọ gbóhùn ẹnu mi ìwọ lọmọ ọ̀dọ̀rọ̀kú ìwọ lọmọ àgbóyègbọ́lá ìwọ lọmọ ewúrẹ́ ọ̀rọ̀gún tí ń jẹ lẹ́sẹ̀ gbàgede àgùntàn ọ̀rọ̀gún tí ń jẹ lẹ́sẹ̀ yàrá. Ìyáàfin Olúṣà o mo ní wọ́n lọmọ àgbàrá mẹ́ta tí ó gòkè ńlá lọ́jọ́ sí ọ̀kan sún lọ rèé perin ọ̀kan sún lọ rèé pejìgbò ọ̀kan tó kù lóṣù sẹ́yìn kùlé Adédọ́rin ní mọ̀gbọ́n ibi ẹ̀pẹ̀rin sí ni wọ́n pè lọ́dún perin ibi ẹ̀pàgbò sí ni wọ́n pè léjìgbò. Ìlàlọ́ládé o mo lẹ́yìn kì í fowó radé o ẹrú kì í sùn rárá ìwọ̀fà gbọ́dọ̀ sùn bẹ̀. Ìwọ̀fà tó bá sùn bẹ̀ tálẹ́ bá fi lè lẹ́ Ajagungbá lóhun ó gbaran àbàtà agbo ọ̀tọ̀ àgùntàn rẹ̀ ọ̀ràngún ilé ọmọ ìlà ọ̀ràngún o mo ní ìlà ológun láyé ẹ̀músà lógun ilé bàbá tó bí ọlọ́mọ ilé Adéọlá ọmọ fowó rárí o ọmọ àtòwúrọ̀ dáná kúlí ọmọ àjòyè jẹ́ funfun ọmọ àjòyè jẹ́ pàápàá ọmọ ọ̀dọ̀fà dúdú oníkàntí àrán ó dúdú minimini ẹ̀rín múyẹ́múyẹ́ ọ̀rọ̀gún òkè èjìgbò ó dúdú minimini ẹ̀rín múyẹ́múyẹ́ ọmọ agbólú ajé ni ọ́ mo ní ìlà ló kúkú ládé ẹ̀yin kì í fowó radé nílé bàbá tó bí ọlọ́mọ. Ìyáàfin Adéọlá o mo ló kú ọdún òní àṣeyísàmọ́dún nílé ayé mo lónìí ròǹgbé sọnù bí ó ṣe bí ọmọ òní kú